nínú ìrìn àjò oṣù kẹwàá tí a wọnú ẹ̀ yìí ẹ ò ní sọ ayọ̀ nù. Nínú ìrìn àjò oṣù kẹwàá tí a wọnú ẹ̀ yìí ẹ ò ní gbé ohun rere sọnù. Ọlọ́run òmìnira yóò fún yín ní òmìnira. Ọlọ́run òmìnira yóò sọ yín di òmìnira. Ogun ojú ayé, ogun ojú àlá yóò ṣẹ lójú ọ̀nà yín. Ìrànlọ́wọ́ aláìlẹ́lẹ́gbẹ́ yóò dìde fún ẹ̀yin náà. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ń bẹ, lẹ́yìn àdúrà tí mo gbà ni mo tún àdúrà gbà fún yín pé nínú oṣù kẹwàá ẹ ó pẹ̀ láwọn tí ó jẹ́rìí sagbára Ọlọ́run. Ẹ ó kọrin tuntun ní Olúwa wí. Ẹ ó kọrin tuntun. Ẹ ó kọrin tuntun ní Olúwa wí. Oṣù kẹwàá yóò pè yín. Májẹ̀mú ìpè, májẹ̀mú ìpè, májẹ̀mú ìpè, májẹ̀mú ìpè yóò pè ẹ̀yin náà. Májẹ̀mú ìpè, májẹ̀mú ìpè, májẹ̀mú ìpè, májẹ̀mú ìpè yóò pè ẹ̀yin náà. Májẹ̀mú ìpè, májẹ̀mú ìpè, májẹ̀mú ìpè yóò pè ẹ̀yin náà. Bí ẹ ti pẹ̀lú ìkan lára àwọn tí ó ń daṣọ bo ìpè yìí, tí ẹ kò jẹ́ kí ìpè yìí kó rin ìhòhò, mo sọ yìí pé ayé ò ní gbaṣọ lára ẹ̀yin náà. Lẹ́ni ọjọ́ kìíní oṣù kẹwàá, mo sọ àsọtẹ́lẹ̀ pé ayé ò ní gbaṣọ lára yín. Ayé ò ní rí aṣọ yín gbà. Àṣẹ ọ̀run gorí ẹ̀. Bẹ́ẹ̀ ló ṣe máa rí lórúkọ Jésù Kristi Olúwa wa. Mo kí gbogbo ọmọ Nàìjà nílé lóko ní ìdálẹ̀, ní pàtàkì jùlọ ẹ̀yin tí ẹ wà ní abẹ́ gúrùpù yìí, májẹ̀mú ìpè Chapel of Power Apostolic Prayer Worldwide. Mo kí wa kú ọdún òmìnira. Ẹ gbọ́ o, lọ́tẹ̀ yìí yóò sàn wá sówó, yóò sàn wá sọ́mọ, yóò sàn wá sí àṣeyọrí, yóò sàn wá sí àlàáfíà lolúwa wí. Mo gba Ọlọ́run gbọ́ gidigidi nínú yín. Mo gbàgbọ́ pé ẹ̀yin náà ń lọ síbi tó ga. Ẹ ó sì débẹ̀ lórúkọ Jésù. Ogun afàkókò ẹni ṣòfò lójú ọ̀nà yín, ogun yẹn ṣẹ́. Ẹ̀yin ló kàn báyìí o, tẹ ó jẹ́rìí sagbára Ọlọ́run. Ohunkóhun kò sì ní di ayọ̀ yín lọ́wọ́. Àlàáfíà ní fún yín. Mo ń padà bọ̀, mi ò tí dé. Nígbà tí mo bá dé, ẹ ó gbọ́ wìnrìnwìnrìn. Àlàáfíà. I remain your pastor. Praise O Bamisaye. God bless you.